Akẹ́kọ̀ọ́ ìsọnù dà. Àwa rèé, àwa rèé, àwa rèé. Akẹ́kọ̀ọ́ ìsọnù dà. Àwa rèé, àwa rèé, àwa rèé. Èmi ọmọ irú gbẹ́gbẹ́ tí máa ń ṣègbésí ayé yìí. Àbá ìsọ ẹlẹ́ẹ̀dì gbà. Ẹ dákun torí Ọlọ́run ní stéèjì tẹ̀lé yìí. Ṣé ẹ fẹ́ kúrú olé ni kẹ́ ẹ má rẹ̀ tí ó sì kú? Ẹ̀yin lẹ ti ń gbó lọ yìí. Ẹgbẹ́ ṣe ìwà ní sọ bẹ́ẹ̀, ẹ̀yin nìkan lẹ̀ ń dágbé. Àdàgbé, àdàsọ, àdàjẹ, àdàmú. Àdálìkàgbé ló pálọ̀ bí ẹranko. Ṣé nǹkan rẹ̀ nù ni? Ẹ jẹ́ sọ fún yín, stéèjì tẹ̀lé yìí. Tẹ́ ẹ bá ti ṣiṣẹ́, ẹ kàn máa dùkú dé tì sí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ̀yin lè wá nǹkan kankan sí. Ọ̀pẹ́ ọ̀wà ní tí àpògbè débẹ̀ tọ́lá wà láàrin ìlọrin ìta tó ti yẹ yìí. Sẹ́rí this movement ni pé ẹ̀yin náà ẹ kó yẹn jọ. Ọmọ yín kan ó ti ń kọ́ àwọn ọmọ kéékèèké ní àṣà àti ìṣe níléèwé tó ti yẹ yìí. Ẹ̀yin náà ẹ gádà àwọn èèyàn jọ. Tayese ọmọ yín ni tó ti yẹ yìí. Ẹ̀yin náà wá kó àwọn èèyàn jọ kẹ́yìn náà gádà àwọn èèyàn. Kẹ́ ẹ máa kọ́ evening classes tó ti yẹ kẹ́yìn náà máa kọ́ wọn Yorùbá. Ayé ọgbà tí yín ẹ mọ̀ rí nǹkan fún bọ́ọ̀lù ẹ mọ̀ rí nǹkan jẹ́. Ẹ gbọ́dọ̀ ronú ni tẹ́ ẹ bá máa bí ẹ lọ ẹ̀yin ẹ̀ka pé ọmọ máa ra. Àwọn oníwàhálà tí wọ́n máa wó yọ léèyàn lórí. Ṣé gẹ́lí òsínmi lẹ́fẹ́ kó jọ ni? Kì í ṣe gẹ́lí òsínmi lẹ́fẹ́ kó jọ. Àgbà ní ìwà àgbà, alágídí ní ìwà kò epo tó ti yẹ yín àwọn ẹgbẹ́ irú ẹgbẹ́ yín báyìí ẹ̀yin ọ̀lọ́ ṣẹjọ. Gẹ́lẹ́ kẹjọ ni. Tàbá àwọn ọmọ tó bá dàgbà. Tàbá àwọn ọmọ míì tí wọ́n bá tí ì lè wú lórí tí wọ́n tó jẹ́ level by level. Tó ti yẹ yín a máa gbọ́rọ̀ ẹnu yín àní fẹ́yìn wàhálà ẹ̀ ní rojọ́ jù tó ti yẹ yín ẹ dákun torí ọlọ́ọ̀ mọ́kù àtànù. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọ̀rọ̀ là káyà máa jáde lẹ́nu. Ṣùgbọ́n àwọn èèyàn tó mọ nílùú lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní máa dá wàhálà. Ìlú ọ̀dẹ tí èyí fẹ́ dọ́dọ̀ yín nù tó ti yẹ yín èyí fẹ́ mọ̀mọ́ tó mọ̀ ṣe láyé yín ìwùwà bí wèrè ti yín irọ́ èyí ẹ dákẹ́ kúlé. Tẹ́lẹ̀ kí a bá ń kélé lórí bá sóòrìn sọ̀rọ̀. Tẹ́yìn ọ̀sọ̀rọ̀ kí n kélé yín lórí. Tẹ́lẹ̀ mi wùwà wèrè. Àìsọ fún àwọn àgbàlagbà wọ́n sọ dé ìbò àgbà èdè Yorùbá tó ní àwọn kọ́lá ọ̀tún rẹ̀ náà ní ti bẹ̀rẹ̀ wọ́n sọ ìbò àgbà. Kí ni bó ṣe? Tó bá ti ń bá àgbàlagbà sọ̀rọ̀ tó bá ti ń kélé lórí àbọ̀ nà ká sí báyìí ó ti ń nà lórí àgbà náà tó bá ti ń kélé lórí àrífín ni. Àgbà ọmọ kékeré ọ̀wá jobi àgbà ojóye èmi èwúwà wèrè tó ti yé yín adatẹ́mọ̀ káwọn àgbààgbà ta ní ẹ̀kọ́ jọ bí irú yín nù. Ọdún àmọ́ wá pè sákìyèsí tó ti yé yín wíwà tèmi ṣe rí nù àwọn àmì ọ̀rọ̀ àti kékeré tẹ̀ ti bí mi ẹ ti mọ̀ pé àwọn àmì ọ̀rọ̀. Ṣé ẹ gbá mi létí rí ni àbájọ wà lójì. Ẹ tó wá gbá mi ẹ tó gbá mi ni. Mo fẹ́ wà lábẹ́ kíláàsì yìí ni ṣé mo wà lára àwọn ọmọdé kò jọ. Kí lẹ wí? Ṣé ẹ ti rí nǹkan ṣé ẹ tẹ́ ẹ̀kọ́ ọmọ ìjọ ni ọlọ́mọ jèmi ọkọ̀ ayé kúlé ẹ̀ wọ́n lóyún lé.